Africa Content TV. The bad is the liar. Ẹ má bà ilẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tó dáyé ti tún lẹ̀ ṣe. Ta ló sọ fún ẹ pé torí mùsùlùmí lọ́lọ́run fi dáyé? Níbo lọ́lọ́run ti nínú Kùránì? Àdìsí wo ló sọ pé torí mùsùlùmí nìkan lọ́lọ́run fi dáyé? Ọlọ́run dáyé nítorí ènìyàn. Ènìyàn látòrí ẹ̀ dáyé. Àwa mùsùlùmí a jẹ́ kan nínú ènìyàn. Àwọn Christian wọ́n jẹ́ kan nínú ènìyàn. Àwọn ọ̀sẹ̀bọ wọ́n jẹ́ kan nínú ènìyàn. Ènìyàn ní gbogbo wa. Humanity, ìjẹ́nìyàn ló ṣe pàtàkì. Torí ìjẹ́nìyàn lọ́lọ́run fi dá wa sáyé. Torí ìjẹ́nìyàn ni o. Àwa mùsùlùmí la gbàgbọ́ pé torí ká máa sin Ọlọ́run ni. Ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ìgbàgbọ́ tiwa nù. Bó bá ti ń consider ìgbàgbọ́ tiẹ̀, máa consider ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn mi náà. Wàláhì àárín jìnnà lára ọ̀pọ̀ nǹkan bẹ̀ láyé. Má sọ identity rẹ nù. Yorùbá ni ẹ kọ́ wá torí kó gba Islam kó wá ní rárá. Gbogbo nǹkan Yorùbá mi fẹ́ lo nǹkan kan lẹ́yìn tó jẹ́ èyí tó jẹ́ mẹ́bọ tí Islam ní ọmọ ṣe. Sọ̀rọ̀ án Islam ní ọmọ ṣe. Al-Wahdaniyya, oneness of God, gbàgbọ́ lọ́run ẹyọ kan ní ó ṣe gbogbo nǹkan. Ìyẹn ò ní kó o má lo àgbo. Ewé tí ń wù nílẹ̀ Yorùbá àwa Yorùbá lájọ ni. Ta ló sọ fún ẹ pé jàlábí àlàmì Islam? Irùngbọ̀n ta ló sọ fún ẹ pé dandan gbọ̀n àmì Islam ni? Àwọn èèyàn ti ní irùngbọ̀n tí ń rùgbọ̀n báyìí kí Islam ò tó dé. Àwọn ètò pàtàkì ibẹ̀ tọ́lọ̀ ń gáìdì ànábì lànábì píìkì ni. Jẹ́ ń sọ kinní kan fún ẹ, mo wà lórí ìrìn àjò. Ọ̀pọ̀ ẹni tí ń dá wàhálà lẹ̀, àìní mímọ̀, àìcivilize ní kó bá majority. Tí ẹ bá wà knowledgeable tí ò bá wà civilized, ìmọ̀ rẹ̀ ò lè wúlò, especially ní this computer age. Ntí ò yẹ kó dá wàhálà lẹ̀ lórí ní ó máa dá wàhálà lẹ̀. Mo pàdé arákùnrin kan nínú aeroplane. Mo kúrò ní Riyadh lọ́dún náà. Mo ń lọ sí London láti Riyadh. Àjọwá ó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Ó dírẹ́sì ní dírẹ́sì mùsùlùmí. Àwọn Lárúbáwá ó wọ jàlábí àtàn máa ń wọ̀. Ó lo kíní midil, kíní pupa tán fi máa ń borí yẹn. Ó lo simak, kíní kọ́ìlì tán fi máa ń mú dúró. Onírùngbọ̀n. Gbogbo nǹkan Islam, gbogbo tá pè ní symbol Islam ló pé sára ẹ̀. Mo á sálámà sí ó dá mi lóhùn. Mo á fẹ́ bá sọ̀rọ̀ Islam. Ó ní rárá o. Ó ní lastu Musliman, I'm not a Muslim. Òun kì í ṣe Mùsùlùmí. Ó ní bẹ́ẹ̀ ni. Mi ní hey ila hey, from where to where? Ó rí bó ṣe dress ni. Mùsùlùmí ni ó ní rárá, I'm a Christian. Nasara ni ẹ, you are a Christian? Ó ní bẹ́ẹ̀ ni, ó ní naam. Kí ló wá dé tó dress báyìí? Ó ní ana Suhudi yu hakiki yu. Mo mọ Saudi ni mí lódodo. Ó tún fi kún ó ní Adabadawi. Ọmọ oko Saudi tó ni mí pẹ̀lú. But Christian lòun. Ẹ̀sìn tóun sìn tóun nù. Àwọn ò tó nǹkan ní ilẹ̀ Saudi. Àmọ́ àwọn kan wà táwọn jẹ́ Christian. Ó lè má wà pronounce ní Mecca àti Medina. Àmọ́ gbogbo state yòókù. Tó bá jẹ́ lẹ́sìn ni ò gbọ́dọ̀ pariwo jáde máa disturb àwọn yòókù ni. Wọn ò fogun mú àwọn. Nítorí náà, aṣọ tó ń wọ̀ yìí, aṣọ ìlú àwọn ni. Aṣọ kọ́jọ́ àwọn ni. Àwọn olówó àwọn ni máa ń lo simagi ni máa ń lo midili bó ń ṣe lò yìí. Àwa jọ sọ̀rọ̀ ẹ̀sìn títí tá a fi dé London lọ́dún náà. Mo try láti convince ẹ, mo rí pé orí arákùnrin yìí pé orí ẹ̀ pé pọ̀. At the end of the day, nígbà tí mo fẹ́ bọ́lẹ̀, ó bọ̀ mí lọ́wọ́ tó bùn mí ní nǹkan. Ó gba nọ́mbà mi jọ́nà lọ́hùn kí n tó sọ báàgì yẹn nígbà tí mo fẹ́ bọ́ọ̀dù ní Heathrow padà. Kí ni tí mo sọ débẹ̀? Ọ̀kan nìyẹn. Mo á wo plane láti Nàìjíríà níjọ́ kan. Mo ń lọ sí Morocco. Mo pàdé ọkùnrin kan ní ọrùn plane again. Ó wéra wà ní. Ó wọ shirt and trouser. Ó dẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi. Ó dẹ̀ nírùngbọ̀n. Mo bá sálámà sí. Òyìnbó ló fi dá mi lóhùn. Èmi tí ẹ rò pé Lárúbáwá ni mo bá dá Lárúbáwá bọ̀lẹ̀. No, my brother. No. Speak English. Ó gbọ́ English. Ó ní bẹ́ẹ̀ ni. Kí ló dé tó dáhùn sálámà? Ó ní I'm not a Muslim. You are not a Muslim, but you dress like a Muslim.
ó ní yes, ó ní that's our culture in India. Ọmọ India ní ẹ́, ó ní báwọn ṣe wéra wà ní tàwọn nu. Irúgbọ̀n tó fi sílẹ̀ yìí ń kọ́, ó ní ara culture àwọn nu. Ẹ̀sìn wo ló wà ń sìn? Ó ní màálù, ó ní I'm worshiping cow. Only cows are very divine in our country. Níta ń pè ní màálù, tẹ́yìn fi ń ṣe barbecue, tẹ́yìn fi ń ṣe suya. Ọlọ́run táwọn respect burúkú ní nílẹ̀ India. Ó gbọ́dọ̀ pa màálù anyhow. Ó ní táwọn bá fẹ́ gbà pàdúrà àwọn gbà, táwọn bá ṣe àdúrà nílànà àwọn tán, àwọn ó kúnlẹ̀ níwájú màálù ni. Tí màálù yẹn bá lè gbé ẹsẹ̀ sókè tó gbé sóhun ní òun á dọ̀bálẹ̀. Tí màálù yẹn bá lè gbé ẹsẹ̀ sóhun lẹ́yìn, stamp nìyẹn pé àdúrà ẹ̀ gbà. Màálù ó gbẹ́sẹ̀ lé ọ lẹ́yìn. Ó dẹ̀ di stamp pàdúrà rẹ̀ gbà. Ó ní yes, and things have been working on fine for me. Do you see me lacking anything? So orí mi pé òṣì ń bẹ lára mi ni, kò sí tó ń fẹ́ tó ń wò ní. Ọlọ́run fira ẹ̀ pamọ́ sára gbogbo nǹkan ni. Ibi ò bá rìn dé láyé, ńlójú ẹ̀ ọ́ làdé. Má lọ jẹ́ ẹja anú sardine, ẹja anú agolo, ẹja anú kànga tó rò pé bí tó ń wà nìkan láyé wà tí ò sáyé ń bò mí mọ́. Èmi ń jẹ́ mùsùlùmí nítorí pé wọ́n bí mi síbẹ̀. Mo ń jẹ́ mùsùlùmí dò ní àárọ̀ torí pé mo ṣe gbogbo research tí mo lè ṣe láyé. Mo rí pé lódodo inna dina inda Allahi al-Islam. Ẹ̀sìn tó wù mí tọ́pọ̀lọ́ mi sọ pé Ọlọ́run ó gbà wọlé Islam ni. Bá Nàbí Kùránì ṣe wí. Bí o bá bí ẹlẹ́sìn Christianity yóò sọ fún ọ pé tí o bá sí Jésù kò sí ìgbàlà. Bí oníṣẹ̀ṣe yóò sọ fún ẹ pé tí o bá sí Ọ̀rúnmìlà kò sáyé. Ìwọ ló mọ òdodo tiẹ̀, òun òdodo tiẹ̀. Àwọn kan ti kọjá lọ kánẹ́bí ó tó dé. Kis bun Al-Hayadi, Kis bun Saad Al-Hayadi. 600